Oloolu tí kò bá ti fẹ́ rí obìnrin tó ń gbé nínú ìlú kó Morile Igbo. Oluwo sọ̀pọ̀rọ̀ sí Eégún Oloolu tó ń jáde nílẹ̀ Ìbàdàn. Òfin tó de ẹran dídà fìdí múlẹ̀ lọ́yọ̀ọ́. Adaranjẹ tó da ẹran lọ jẹ oko oloko ganu sí panpẹ òfin. Ọwọ́ tẹ àwọn màálù kan. Ọ̀pọ̀ darandaran na pápá bora. Ó mà ṣe o, wọ́n bá òkú olùkọ́ kan ẹni ọdún mejidinlaadọta nínú yara ikẹkọ nileewe King's College lÉkòó. Àwọn ikọ̀ Super Facons ṣoríire o pẹ̀lú bí Aare Tinubu ṣe fi oyè, owó àti ilé dá àwọn ikọ̀ àgbábọ́ọ̀lù náà lọ́lá. Ileesẹ Ọlọpa náà wọ́gan káfíńtà kan fẹ̀sùn jíjí tẹlifíṣàn 4 nípínlẹ̀ Bauchi. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Oloolu tí kò bá ti fẹ́ rí obìnrin tó ń gbé nínú ìlú kó Morile Igbo. Oluwo sọ̀pọ̀rọ̀ sí Eégún Oloolu tó ń jáde nílẹ̀ Ìbàdàn. Ayẹyẹ ọdún Egungun Oloolu ti gbéra sọ fún ti ọdún yìí ní àná ọjọ́ Ajé Monday ọjọ́ 18 tí yóò sì máa wáyé títí di ọjọ́ 29 oṣù keje. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá kéde bí ìrìn àjò gbajúgbajà eégún Ìbàdàn náà yóò ṣe lọ tí yóò sì lọ káàkiri ìlú náà. Àwọn agbègbè tí Oloolu yóò dé nílùú Ìbàdàn ni ìjọba sì ti gbé ìkéde síta láti ṣí àwọn èèyàn létí pàápàá àwọn obìnrin kí wọ́n má bàa lùgbàdì rẹ̀. Èyí ló wà nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ètò ìgbafẹ́ àti àṣà nípínlẹ̀ Ọ̀yọ́ Wàsíù Ọlátúnbọ̀sún fi síta láti ṣàlàyé pàtàkì ọdún Eégún Oloolu nílùú Ìbàdàn. Ọlátúnbọ̀sún tẹnumọ́ pé èèwọ̀ ló jẹ́ fún obìnrin láti fojú kan Oloolu àyàfi obìnrin tí ó bá jẹ́ ìbẹ̀ta tí ìlú gbàgbọ́ pé wọ́n jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ eégún náà. Ọlátúnbọ̀sún fi kún pé Oloolu kì í rìn bí àwọn eégún yòókù ṣe máa ń rìn nítorí ó ní àwọn agbègbè kan tí Oloolu gbọ́dọ̀ dé láti súre fún ìlú. Àwọn agbègbè náà ni ààfin Olúbàdàn, Bẹ̀rẹ̀, Òjé, Ìdí Arẹrẹ, Gate, Agbeni, Oríta Mẹ́rin, Ọjà Ọba, Ayẹyẹ, Ọ̀rànyàn, Òkè Arẹmọ, Agúgù àti Ọ̀rẹ́ Méjì. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rọ aráàlú pàápàá àwọn obìnrin láti tẹ̀lé òfin àti ìlànà ọdún eégún nítorí àwọn agbófinró yóò wà ní ìkàlẹ̀ láti rí i pé wàhálà rògbòdìyàn kò bẹ́ sílẹ̀ lásìkò ìjáde Eégún Oloolu. Olúwo ti ìlú Ìwó Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti sọ̀rọ̀ àbùkù sí Eégún Oloolu tó ń jáde lọ́dọọdún nílẹ̀ Ìbàdàn. Nínú fídíò kan tó gbé sójú òpó mọ̀mí-mọ́ Facebook rẹ̀ èyí tó ti gba orí ayélujára báyìí ni Olúwo ti ṣàlàyé pé ayé ti lajú ju kí eégún kan máa fi òfin sílẹ̀ pé obìnrin kò gbọdọ̀ fojú kan òun. Ọba Adéwálé Àkànbí wá ṣàpèjúwe àṣà yìí gẹ́gẹ́ bí èyí tó tako ẹ̀tọ́ ọmọnìyàn tí kò sì yẹ kó fẹsẹ̀ múlẹ̀ láwùjọ rárá. Ó ní èyíkéyìí àṣà tó bá tàpá sí òfin ẹ̀tọ́ ọmọnìyàn òun kì í kópa nínú rẹ̀. Ó ní àṣà tó bá ti jẹ́ pé yóò máa pa ọmọnìkejì lára àtijọ́ tí wọ́n ti ń ṣe é ni kì í ṣe ìsìn yìí mọ́. Ó tọ́ka sí Eégún Oloolu tó wà ní Ìbàdàn tó ń sọ pé obìnrin kò gbọdọ̀ jáde. Ó ní tó bá jẹ́ ọ̀dọ̀ tòun ni irọ́ ló pa. Olúwo ní Oloolu tí kò bá ti fẹ́ rí obìnrin tó ń gbé nínú ìlú kó Morile Igbo kò bá òfin mu kódà ìwà ọ̀daràn ni. Wàyí o, àwọn mọ́gàjí, baálẹ̀ àti àpapọ̀ ọmọ Ìbàdàn fèsì sí ọ̀rọ̀ àbùkù tí Olúwo sọ nípa Eégún Oloolu náà. Àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn náà ti wá fi ìkìlọ̀ ńlá ránṣẹ́ sí Olúwo ti ìlú Ìwó Ọba Abdulrasheed Adéwálé Àkànbí pé kó dẹ́kun sísọ ọ̀rọ̀ àlùfàǹsá sí eégún ilẹ̀ Ìbàdàn. Ìgbìmọ̀ yìí ní àwọn ṣetán láti gbé ìgbésẹ̀ ńlá tí Olúwo kò bá dẹ́kun sísọ ọ̀rọ̀ tako àṣà àti ìṣe ilẹ̀ Ìbàdàn. Nínú àtẹ̀jáde kan tí ààrẹ ẹgbẹ́ mọ́gàjí Ìbàdàn mọ́gàjí Asimiyu Ariori àti mọ́gàjí Nurudeen Akínadé fi síta, wọ́n ní ohun ìyàlẹ́nu ló jẹ́ pé àṣà àti ìṣe ìlú Ìbàdàn di ohun tí kò múmú lókàn àyà Olúwo. Tí Olúwo kò bá ní òye nípa ẹwà àṣà tí kò sì ṣetán láti bu ọ̀wọ̀ fún àṣà tó sọ ọ́ di ọba aládé kó fi ìwà rẹ̀ mọ́ ní ìlú Ìwó àti ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà kó sì má gbèdé ìlú Ìbàdàn tí àwọn wà. Ó ní kò tọ́ sí Olúwo lẹ́nu pé kó máa tàbùkù sí àṣà ilẹ̀ Ìbàdàn. Wọ́n ní ajá dìgbòlugi ni ó sì dàgbà ní ìlú Ìbàdàn àmọ́ ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ kì í ṣe èèyàn gidi tí ìwà rẹ̀ kò sì dára rárá. Bákan náà ni ìgbìmọ̀ àwọn mọ́gàjí yìí tún ké sí gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun pé kó kìlọ̀ fún Olúwo láti ti ọwọ́ ọmọ rẹ̀ bọ aṣọ nítorí kò tọ̀nà kí ọba máa tàbùkù sí àṣà ìlú mìíràn. Wọ́n ní àwọn kò mọ ìdí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe fi ara wọn wọ́lẹ̀
fààyè gba ìgbésí ayé ọba yìí fún ìgbà pípẹ́. Wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n kìlọ̀ fún Olúwo, bí bẹ́ẹ̀ kọ́ Ìbàdàn yóò rí i pé wọ́n fi òfin dè nítorí inú àwọn kò dùn sí i. Ìgbìmọ̀ náà tẹ̀síwájú pé àwọn fún Olúwo ní ọjọ́ díẹ̀ láti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Ìbàdàn àti ilẹ̀ Yorùbá lápapọ̀, tí inú ọ̀pọ̀ kò sì ní dùn sí i tí ó bá kùnà láti ṣe bẹ́ẹ̀. Wọ́n ní àwọn kò ní káwọ́ gbéra máa wo Olúwo kó máa tàbùkù Olóòlù àwọn. Wọ́n ní àjọṣepọ̀ wo ló wà láàrin Olóòlù àti Olúwo? Olúwo fẹ́ dá ìjà ayérayé sílẹ̀ nílẹ̀ Yorùbá nítorí àwọn kò mọ ohun pàtó tó fẹ́. Àwọn ọmọ Ìbàdàn sọ wípé àwọn ní ọ̀pọ̀ ẹ̀sìn nílẹ̀ Ìbàdàn tí kò sì sí èdè àìyedè láàrin wọn. Àwọn tí ń gbé papọ̀ pẹ̀lú àlàáfíà fún ìgbà pípẹ́. Òfin tó de ẹran dídà fìdí múlẹ̀ lọ́yọ̀ọ́. Adaranjẹ tó da ẹran lọ jẹ oko olóko ganu sí páńpẹ́ òfin. Ọwọ́ tẹ àwọn màálù kan, ọ̀pọ̀ darandaran na pápá bora. Ìdàgbàsókè ọ̀tun ti dé bá àgbékalẹ̀ àti àmúṣe òfin nípìnlẹ̀ Ọ̀yọ́, pàápàá òfin tó de ẹran dídà kiri ìgboro. A rántí pé yóò tó ọdún 3 báyìí tí ìjọba Ọ̀yọ́ kéde pé ó ti di èèwọ̀ fún àwọn darandaran láti máa da ẹran kiri ojú pópó yíká ìpínlẹ̀ náà. Bí ó tilẹ̀ jẹ́ pé òfin náà kò fi bẹ́ẹ̀ fìdí múlẹ̀ tẹ́lẹ̀, àmọ́ àyípadà ńlá ti dé bàbá yìí pẹ̀lú àgbékalẹ̀ àjọ kan tí yóò máa rí sí àmúṣe òfin náà yíká ìpínlẹ̀ Ọ̀yọ́. Kódà ilé ẹjọ́ alágbèéká gan, èyí tí adájọ́ fẹ̀yìntì Adérónkẹ́ Adérẹ̀mí kó sòdí, tí yóò máa ṣe ìdájọ́ ojú ẹsẹ̀ fáwọn èèyàn tó bá lùgbàdì òfin ọ̀hún. Àjọ tó ń rí sí ìfìdímúlẹ̀ òfin nípìnlẹ̀ Ọ̀yọ́ náà sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́gán. Àjọ tó ń rí sí ìfìdímúlẹ̀ òfin nípìnlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority, ti fi gbòòrò òfin gbé darandaran kan tí ó da màálù wọ oko tí wọ́n gbin ẹ̀gẹ́ sí lórí ilẹ̀ ẹ̀ka ìjọba Ògùn Ọ̀ṣun River Basin Development Authority tó ń bẹ ní Níkò nílùú Ìṣẹ́yìn ìpínlẹ̀ Ọ̀yọ́. Alukoro àjọ OYRLEA tó mú darandaran náà lópin ọ̀sẹ̀, Ọpẹ́yẹmí Ògúnníyì ṣe àlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi ṣọwọ́ sí àwọn oníròyìn nílùú Ìbàdàn wípé àwọn akẹgbẹ́ darandaran náà sá lọ pẹ̀lú àwọn màálù wọn. Àtẹ̀jáde náà tọ́ka rẹ̀ síwájú sí wípé àjọ OYRLEA rí màálù mélòó kan mú pẹ̀lú atọ́kùn wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Amusa, lẹ́yìn tí àgbẹ̀ kan láti agbègbè náà wá fi ẹjọ́ sùn nípa àwọn tó ń fi ẹran jẹ oko yìí. Ní àjọ tó ń fi ìdí òfin múlẹ̀ nípìnlẹ̀ Ọ̀yọ́ OYRLEA rán àwọn aṣojú rẹ̀ lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀. Lára wọn ni alákòóso ọ̀rọ̀ àyíká fún àjọ náà, DCP Ọjọ́mọ, adarí àwọn òṣìṣẹ́ fún àjọ OYRLEA arábìnrin IE Akínbọ̀dé àti àwọn òṣìṣẹ́ míì. Àtẹ̀jáde náà ṣe àlàyé síwájú sí pé àwọn òṣìṣẹ́ àjọ OYRLEA bá àwọn màálù tó ń jẹ oko ẹ̀gẹ́ lọ́wọ́ lásìkò tí wọ́n dé agbègbè náà. Lẹ́yìn eléyìí ni wọ́n gbé afurasí darandaran náà lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì kó àwọn màálù náà lọ sí ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mójútó nǹkan ọ̀gbìn àti ọ̀sìn. Lásìkò tí àjọ náà ń ṣe iṣẹ́ wọn lọ́wọ́ ní àwọn àgbẹ̀ kan tó ń bẹ ní àyíká náà jáde síta láti ṣe àlàyé ọ̀rọ̀ lórí àwọn ìpèníjà tí wọ́n ń kojú lọ́wọ́ àwọn darandaran àti bí ó ṣe ń kó bá àwọn èrè oko wọn. Wọ́n fi ìdùnnú wọn hàn lórí ìdásílẹ̀ àjọ OYRLEA nítorí yóò mú wọn bọ́ lọ́wọ́ wàhálà àwọn darandaran. Arákùnrin Abdulrasaq Akadi tó sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ àwọn àgbẹ̀ tó ń bẹ ní agbègbè náà ṣe àlàyé wípé àwọn darandaran ló ń jẹ èrè gbogbo iṣẹ́ tí àwọn ń ṣe ṣáájú àsìkò yìí nítorí àwọn kì í rí nǹkan kan tó ní ìtumọ̀ mú jáde nínú iṣẹ́ oko tí wọ́n ń ṣe. Nínú oṣù kẹjọ ọdún 2024 ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ìfilọ́lẹ̀ àjọ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority láti rí dájú wípé gbogbo olùgbé ìpínlẹ̀ náà ló ń tẹ̀lé ìlànà òfin, pàápàá jùlọ fún àmójútó àwọn darandaran àti ìgbòkègbodò ọkọ̀. Èròǹgbà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni pé àjọ OYRLEA yóò fi ìdí òfin múlẹ̀ nípasẹ̀ àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó kù. Nínú fọ́nrán kan tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi léde láìpẹ́ yìí, alága àjọ náà, adájọ́ fẹ̀yìntì onídàájọ́ Adérónkẹ́ Adérẹ̀mí ṣe àlàyé wípé lára àwọn nǹkan tó jẹ àjọ náà lógún ni àmójútó ìgbòkègbodò ọkọ̀, gbígbógun ti àwọn darandaran tó ń da màálù wọn wọ oko olóko àti àwọn tó ń da ẹran ní àyíká ibi tí àwọn èèyàn ń gbé àti àmójútó ọrọ̀ àyíká tó fi mọ́ àwọn ohun ọ̀sìn bíi ewúrẹ́, adìyẹ àti ẹlẹ́dẹ̀. Adérẹ̀mí ní ẹni tó bá fẹ́ sin nǹkan ọ̀sìn láyìíká ibi tí àwọn èèyàn ń gbé gbọ́dọ̀ kọ́kọ́ lọ gba ìwé àṣẹ lọ́wọ́ ẹ̀ka iléeṣẹ́ ìjọba
tó ń rí sí ọ̀rọ̀ nǹkan ọ̀gbìn àti nǹkan ọ̀sìn kí wọ́n tó gbé ìgbésẹ̀ náà. Ó ní àwọn òfin yìí wà, ẹ má ṣe da ẹran mọ́ láàrin ìlú àti láàrin oko. Ẹnikẹ́ni tí àwọn bá mú, ó ní ó di ilé ẹjọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, kì í wá ṣe ẹran nìkan o, àwọn tí wọ́n ń sin adìyẹ náà wọ́n wà lára rẹ̀ o. Bí adìyẹ bá kúrò ní ilé tiyín tí ó wá lọ sọ ilé onílé di ibi tí yóò máa sùn sí, tí yóò máa ṣe ìgbọ̀nsẹ̀ sí, gbígbé ni àwọn máa gbé àwọn olùsìn nǹkan ọ̀sìn náà. Òfin náà kò sì yọ ọ̀sìn ajá náà sílẹ̀, nítorí àjọ náà kóró ojú sí àwọn ajá tó ń bu àwọn aládùúgbò jẹ nítorí àwọn olówó wọn kò mójútó wọn. Bákan náà ni alága àjọ náà rọ àwọn aráàlú láti máa fi ọ̀rọ̀ tó àjọ náà létí tí wọ́n bá rí ẹnikẹ́ni tó ń rú òfin ní àyíká wọn. Àwọn nọ́mbà tí àjọ náà fi síta ni 07061605529 àti 08115200398. Ó mà ṣe o, wọ́n bá òkú olùkọ́ kan ẹni ọdún mejidinlaadọta nínú yàrá ìkẹ́kọ̀ọ́ níléèwé King's College lẹ́kọ̀ọ́ kai. Ìṣẹ̀lẹ̀ burúkú tó gba omijé lójú ẹnìkan wáyé níléèwé King's College lẹ́kọ̀ọ́ ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé, níbi tí wọ́n ti bá òkú olùkọ́ kan ẹni ọdún mejidinlaadọta, èyí tó ṣe ọ̀pọ̀ àwọn èèyàn ní ààhín irú kílẹ̀ yìí nínú yàrá ìkẹ́kọ̀ọ́ lọ́gbà iléèwé. Ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ló wáyé lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ lọ́gbà iléèwé pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ iléèwé náà ṣe ṣàwárí òkú náà ní dédé aago 7 alẹ́ kù ogún ìṣẹ́jú. Igbákejì ọ̀gá àgbà iléèwé náà, ọ̀gbẹ́ni Ọdúnníyì Ayọ̀délé, ló ṣe bẹ́ẹ̀ fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó létí. Ọ̀jìnmí onímọ̀ nípa ètò ààbò Zagazola Makama jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ Àìkú Sunday lójú òpó ayélujára rẹ̀, tọ́ka sí ohun tí àwọn ọlọ́pàá gbé jáde síta. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, igbákejì ọ̀gá àgbà iléèwé Ayọ̀délé sọ wípé wọ́n ta òun lólobó lórí òkú ọ̀gbẹ́ni Ezekiel Àkànó tí wọ́n ṣàwárí nínú ọgbà iléèwé náà ní nọ́mbà 3 Catholic Mission Street ní Lagos Island. Zagazola sọ wípé kí amọ́sá ní ikọ̀ agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ tẹ̀kọ̀ létí lọ ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Wáyé o, níṣẹ́ ni ìwádìí ìfimúfínlẹ̀ gbalẹ̀ lágbègbè náà. Àwọn agbófinró tún ya àwọn àwòrán ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé fún iṣẹ́ ìwádìí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìwádìí ìṣáájú fi hàn pé kò sí àmì ìpalára lára òkú olóògbé náà. Olóògbé náà ni wọ́n ló jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́, ni wọ́n ṣe bẹ́ẹ̀ gbé lọ ọgbà ilé ìwòsàn Lagos Island níbi tí dókítà ti kéde ikú rẹ̀ gbára tí wọ́n gbé dé ọgbà ilé ìwòsàn. Ó fi kún pé òkú náà ti jẹ́ gbígbé lọ sílé ìgbókùpamọ́sí fún ààbò ìpamọ́ àti àyẹ̀wò òkú ṣíṣe láti mọ ohun pàtó tó ṣekú pa olóògbé náà. Ó sọ síwájú sí pé iléeṣẹ́ ọlọ́pàá ti gùnlé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Wọ́n ti fi dá aráàlú lójú pé gbogbo ìgbésẹ̀ tó yẹ ni àwọn ti gbé láti tan ìmọ́lẹ̀ sí ohun tó ṣokùnfà ikú òjijì ọ̀hún. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan láṣẹ Elédùà. Àwọn ikọ̀ Super Facons soríire o pẹ̀lú bí Ààrẹ Tinubu ṣe fi oyè, owó àti ilé dá àwọn ikọ̀ àgbábọ́ọ̀lù náà lọ́lá. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi ẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ owó, ilé àti oyè dá àwọn ikọ̀ àgbábọ́ọ̀lù Super Facons lọ́lá láti ṣe kóríyá fún wọn látàrí bí wọ́n ṣe gba ife ẹ̀yẹ bọ́ọ̀lù 2025 Women Africa Cup of Nations. Ní ilé ààrẹ Aso Rock tó wà ní ìlú Àbújá ni ààrẹ ti gbàlejò àwọn agbábọ́ọ̀lù náà lẹ́yìn tí wọ́n padà sí Nàìjíríà láti Morocco tí ìdíje náà ti wáyé. Níbi ètò náà ni olórí ikọ̀ agbábọ́ọ̀lù Super Facons Rasheedat Ajibade ṣe àgbékalẹ̀ ife ẹ̀yẹ náà fún ààrẹ Tinubu, tí asọ́lé Super Facons Chiamaka Nnadozie náà ṣe àgbékalẹ̀ àmì ẹ̀yẹ rẹ̀ fún ààrẹ. Tinubu ṣàlàyé bí òun kò ṣe fẹ́ wo ìfẹsẹ̀wọnsẹ̀ náà nítorí ẹ̀jẹ̀ ríru, ṣùgbọ́n tó kan sára sáwọn ọmọbìnrin náà fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lásìkò ìdíje ọ̀hún. Nínú ọ̀rọ̀ ààrẹ, ó ní lórúkọ gbogbo àwọn ọmọ Nàìjíríà lòun dúpẹ́ lọ́wọ́ wọn, nítorí náà òun fi oyè Officer of the Order of the Niger OON dá yín lọ́lá. Ní àfikún, ààrẹ darí àwọn iléeṣẹ́ tó ń ṣe àkóso ilégbèé Renew Hope Housing Estate láti fún ẹnìkọ̀ọ̀kan ní ilé oníyàrá mẹ́ta. Bákan náà ni ààrẹ tún kéde fífún àwọn agbábọ́ọ̀lù náà ní owó náírà tí iye rẹ̀ jẹ́ $100,000 fún ọ̀kọ̀ọ̀kan àwọn agbábọ́ọ̀lù
mẹ́rìnlélógún náà àti $50,000 fáwọn akọ́nimọ̀ọ́gbá wọn. Níbi ayẹyẹ náà ni alága àwọn gómìnà nílẹ̀ wa Nàìjíríà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara ti kéde fífún àwọn agbábọ́ọ̀lù náà ní mílíọ̀nù 10 náírà fún ẹnì kọ̀ọ̀kan wọn àtàwọn akọ́nimọ̀ọ́gbá wọn. Ṣáájú ni àwọn olólùfẹ́ Super Facons rí ìjákulẹ̀ gbà pẹ̀lú báwọn ikọ̀ agbábọ́ọ̀lù náà kò ṣe yíde mọ́. Ọkọ̀ tí àwọn èèyàn náà rò pé àwọn agbábọ́ọ̀lù fi máa ṣe ìwọ́de yíká Àbújá ni wọn kò rí ẹ̀yẹ. Ṣáájú ni ikọ̀ ìròyìn BBC náà láwọn ti wà ní pápá ìṣeré Àbújá níbi tọ́pọ̀ èèyàn lérò pé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù náà yóò balẹ̀ sí ní nǹkan bíi aago 12 ọ̀sán bí wọ́n ṣe ń bọ̀ láti Morocco, àmọ́ tó jẹ́ pé aago 2 ọ̀sán kọjá kí wọ́n tó dé. Ìròyìn tó ti kọ́kọ́ gba ìgboro ni pé àwọn agbábọ́ọ̀lù náà máa yíde gbogbo ìlú Àbújá pẹ̀lú ife ẹ̀yẹ wọn tí wọ́n bá ti balẹ̀ sí Nàìjíríà. Akọ̀wé ìjọba Nàìjíríà George Akum àtàwọn mínísítà míì ló gba àwọn agbábọ́ọ̀lù ní àlejò bí wọ́n ṣe ń bọ́lẹ̀ nínú ọkọ̀ òfurufú wọn. Lẹ́yìn ìpàdé ráńpẹ́ ni àwọn agbábọ́ọ̀lù náà kó sínú ọkọ̀ tí wọ́n sì bá ojú ọ̀nà míì kúrò ní pápákọ̀ òfurufú náà. Èyí jẹ́ ìjákulẹ̀ fáwọn olólùfẹ́ wọn tí wọ́n ti ń dúró dè wọ́n lẹ́nu ọ̀nà láti bá wọn ṣe ẹ̀yẹ lórí ìjáwé olúborí wọn. Àwọn ẹ̀ṣọ́ ààbò ló padà sọ fún àwọn èèyàn náà pé àwọn obìnrin náà ti gba ibòmíì lọ. Ìdí táwọn aláṣẹ kò ṣe jẹ́ káwọn ọmọbìnrin náà kí àwọn èèyàn kò yé ni, àmọ́ òjò rọ̀ láti òwúrọ̀ ní Àbújá di ìgbà tí àwọn ọmọbìnrin náà fi balẹ̀. Àwọn ikọ̀ oníròyìn láwọn rí ọkọ̀ tí ikọ̀ NFF gbé kalẹ̀ láti jẹ́ káwọn agbábọ́ọ̀lù náà ṣe ìwọ́de káàkiri Àbújá kí àwọn ọmọ Nàìjíríà lè yẹ wọ́n sí. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan káfíńtà kan fẹ̀sùn jíjí tẹlifíṣàn 4 nípínlẹ̀ Bauchi. Ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi sọ wípé òun ti fi gbọ́rọ̀ òfin gbé afurasí kan fẹ̀sùn pé ó jí plasma tẹlifíṣàn nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ajé Monday nípasẹ̀ agbẹnusọ ọlọ́pàá Ahmed Wakil ní káfíńtà Awwa Muhammed ẹni ọdún 22 tó ń gbé ní àdúgbò Railway Sabon ló jẹ́ fífi gbọ́rọ̀ òfin gbé fún ẹ̀sùn pé ó jí plasma tẹlifíṣàn 4 gbé sálọ. Ó ṣàlàyé pé Awwa Muhammed ẹni tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí káfíńtà nílégbèé ẹnìkan tí wọn kò dárúkọ ní àwọn tẹlifíṣàn olówó ńlá tuntun wọ̀ lójú nínú ọ̀kan lára àwọn yàrá tó wà lágbàlá ilé náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, níṣe ni afurasí náà gbé àwọn tẹlifíṣàn náà pamọ́ sí ibì kan tí kò hàn dé síta láàrin inú ilé náà níbi tó gbé wọn pamọ́ sí fún bíi ọ̀sẹ̀ méjì. Lẹ́yìn àkókò náà ni ó gbé àwọn tẹlifíṣàn náà lọ sílégbèé ará àdúgbò láti gbé àwọn tẹlifíṣàn ọ̀hún pamọ́ sọ́dọ̀ rẹ̀. Wakil sọ wípé ìtẹ̀síwájú ìwádìí fi hàn pé afurasí náà padà gbé ọ̀kan lára àwọn tẹlifíṣàn 43 inches tà fún ẹnìkan tóun náà máa ń ṣe káràkátà àwọn ọjà tó jẹ́ jíjígbé fún $40,000 náírà 40,000 naira. Agbẹnusọ ọlọ́pàá sọ wípé ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ láti gbé àwọn tí wọ́n jọ lọ́wọ́ nínú olè jíjà. Wakil ní ìwádìí ìfimúfínlẹ̀ sì ń lọ lọ́wọ́. Muhammed yóò jẹ́ títari lọ ilé ẹjọ́ láti káwọ́ pọ̀nyìn rojọ́ lẹ́yìn tí wọ́n bá parí iṣẹ́ ìwádìí. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.